ẹ kú ìrọ̀lẹ́ o àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé sí etí ìgbọ́yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò abẹ́rẹ́kẹrẹ adégbìtẹ́ ló níròyìn yín ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àwọn olùfẹ̀hónúhàn wọ́n fọ́n sí ojú òpópónà ìlú Àbújá lórí ọ̀rọ̀ òfin àwọn àjọ elétò ìdìbò. Àwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fi páńpẹ́ ọba mú afurasí tí ó wà lára àwọn tí wọ́n ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn ní Kogi. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka títí ìjọba ìbílẹ̀ Ìwájọwà wọ́n ṣe àbẹ̀wò sí fásitì Funato. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùfẹ̀hónúhàn wọ́n fọ́n sí ojú òpópónà ní ìlú Àbújá lónìí táwọn ti pátákó lọ́wọ́ wọn àti oríṣiríṣi àkọlé. Ìwọ́de ìfẹ̀hónúhàn náà ni ó jẹ́ ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ láti kọrin reke àwọn àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí lórí àwọn àtúnṣe tí wọ́n ṣe sí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027. Àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn tí ọ̀rọ̀ àtúnṣe náà kò dùn mọ́ nínú wípé kí wọ́n ṣèwé àgbéjẹ́ mọ́wọ́. Àwọn tí wọ́n ṣe agbátẹrù ìwọ́de ìfẹ̀hónúhàn náà ní ẹgbẹ́ Àríwá Grassroots Leaders Assembly AGLA tí wọ́n sì tò lọ́wọ́wọ́ lọ sí olú iléeṣẹ́ àwọn àjọ elétò ìdìbò tó wà ní ìlú Àbújá. Tí ẹ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìlú àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àríwísí bí àwọn bíi igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi tí wọ́n pè fún àtúnṣe kíákíá àti àtúngbéyẹ̀wò ìwé òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò orílẹ̀-èdè yìí ṣáájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọ́n jiyàn àwọn ẹ̀sùn tí àwọn ìkàn ìlú olóṣèlú náà tí wọ́n fi kàn wọ́n, tí wọ́n sì ní kí wọ́n jẹ́ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kí wọ́n mọ àríwísí wọn nígbà tí àwọn olùwọ́de náà tí wọ́n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ààrẹ ẹgbẹ́ Àríwá Grassroots Leaders Assembly AGLA Collins Unoh ó ṣe ní àlàyé wípé jíjáde tí àwọn jáde kìí ṣe fún ìjà ṣùgbọ́n láti gbé oríyìn àti òṣùbà ńlá fún àwọn àjọ elétò ìdìbò nítorí kú iṣẹ́ ní mú orí oníṣẹ́ yá. Iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí ni wọ́n ti fi ohùn léde wípé àwọn ti fi páńpẹ́ ọba mọ́ àwọn amòòkùnṣèkà tí wọ́n ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn ìjọ ECOWAS tó wà ní Ayétòrò ní ìpínlẹ̀ Kogi. Ìkọlù náà ló wáyé ní ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025. Àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọ̀kan lára àwọn afurasí náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Safiu Usman ní ọwọ́ àwọn ti tẹ̀ báyìí lẹ́yìn ìgbà tí ó ṣiṣẹ́ láabi náà tán tó sì lọ́ọ́ farasinko sí ìpínlẹ̀ Gombe. Àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n tún ṣàlàyé síwájú sí wípé Safiu Usman ó jẹ́wọ́ bẹ́ẹ̀ ni ó kà bòròbòrò wípé òun wà lára àwọn tó ṣe ìkọlù sí ilé ìjọsìn ECOWAS tó wà ní Ayétòrò ní ìpínlẹ̀ Kogi. Bẹ́ẹ̀ ni àwọn máa ń ṣiṣẹ́ burúkú àwọn yìí ní ìpínlẹ̀ Kwara tí àwọn máa ń jí àwọn ènìyàn gbé. Afurasí náà ó tún jẹ́wọ́ wípé òun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Batijo tó jẹ́ báńdíìtì wípé àwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni àwọn sì ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Kwara, Kogi àti Zamfara. Àwọn ènìyàn ìlú lágbègbè Òkè Ògùn ni wọ́n sì ń tẹ̀síwájú láti gbárùkùtì fásitì ìjọba àpapọ̀ ìmọ̀ ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ tó wà ní ìlú Òkè Òfùnátò nítorí tí apá bá kún tán ètò hani pẹ̀lú bí ilé ẹ̀kọ́ gíga náà yóò ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ ìpín kìíní wọlé láìpẹ́ jọjọ. Àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka títí ìjọba ìbílẹ̀ Ìwájọwà ni wọ́n ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí ọ̀gá àgbà fásitì náà ọ̀jọ̀gbọ́n Jacob Abayemi. Àwọn ẹgbẹ́ onígbàgbọ́ ìjọba ìbílẹ̀ Ìwájọwà lábẹ́ adarí Reverend Thomas Ọláyanjú ló kó àwọn ọmọlẹ́yìn Kristi
ìjọba ìbílẹ̀ ìwájọwà náà sòdí tí wọ́n sì wá ṣe àbẹ̀wò sí ọ̀jọ̀gbọ́n Jacob Babayemi fún iṣẹ́ takuntakun àti iṣẹ́ mánigbàgbé tí ọ̀jọ̀gbọ́n Jacob Babayemi ń ṣe ní fásitì ìjọba àpapọ̀ tí ìjọba ṣẹ̀ṣẹ̀ dá kalẹ̀ ní ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ láti jẹ́ kí fásitì náà kó bá ìgbà mu fún ìgbéléwọ̀n gbogbo àgbáyé. Nígbà tí ọ̀jọ̀gbọ́n Jacob Babayemi tó ń fèsì sí ọ̀rọ̀ tí àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ ìwájọwà tí wọ́n sọ, ọ̀jọ̀gbọ́n Jacob Babayemi dúpẹ́ lọ́wọ́ wọn fún àbẹ̀wò tí wọ́n ṣe sí fásitì ìjọba àpapọ̀ tí ìjọba ṣẹ̀ṣẹ̀ dá kalẹ̀ sí ìlú Òkè-Ò náà, pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní wípé kì í ṣe fún ìlú Òkè-Ò nìkan ni fásitì náà wà fún, ṣùgbọ́n fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, kì í sì ṣe fún agbègbè Òkè Ògùn nìkan. Ọ̀jọ̀gbọ́n Jacob Babayemi wá gba àwọn ará ìlú lámọ̀ràn wípé oríṣiríṣi àǹfààní ni ó ti là kalẹ̀ ní fásitì náà báyìí tí yóò sì jẹ́ àjẹmọ́nú fún gbogbo àwọn ènìyàn fún ìmúgbòòrò ètò ọrọ̀ ajé agbègbè yìí. Bẹ́ẹ̀ kí àwọn ènìyàn ìlú mọ̀ wípé ojúṣe gbogbo wa ni láti jẹ́ kí fásitì náà kó tẹ̀síwájú. Àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn pẹ̀lú alága ọmọlẹ́yìn Kristi ẹ̀ka titi ìjọba ìbílẹ̀ ìwájọwà ní igbákejì alága Apostle Adébáyọ̀ Ṣeun, Reverend Adébáyọ̀ Sunday Adéwùyí, Reverend Ayọ̀ọ́lá Adéwálé, Apostle Sunday Ọlátúnjí láti ìlú Ìgànná, Pastor Sófolúwẹ̀ Olúrótìmí láti Ìwéré, Ọ̀gbẹ́ni Àlàbí Ọláìdé olórí àwọn ọ̀dọ́ àti Dickness Ọdúnayọ̀ Felicia Adékẹ́mi. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti gba àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí, kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn àbáláyé lámọ̀ràn kí wọ́n ṣọ́ra fún àwọn ìsìn òru àti àwọn ìsìn alẹ́ nítorí àìdúródédé ètò ààbò ní ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Adébọ̀wálé Lawan ló fi ọ̀rọ̀ yìí léde lónìí ní ìlú Àkúrẹ́ nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ sí àwọn olùjọ́sìn ìjọ Celestial tó wà ní Uzo tí àwọn ajínigbé sì jí 6 gbé nínú àwọn olùjọ́sìn náà. Ẹ rántí wípé àwọn ajínigbé jí àwọn olùjọ́sìn 6 gbé nínú ìjọ náà nígbà tí wọ́n ń ṣe ìṣọ́òru ní ọjọ́ 25 oṣù kejì nínú ìjọ Celestial tó wà ní Uzo ní ojú òpópónà márosẹ̀ Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Kọmíṣánná ọlọ́pàá náà jẹ́ kó di mímọ̀ wípé yóò rọrùn fún àwọn ọlọ́pàá láti pèsè ààbò fún àwọn olùjọ́sìn ní ojúmọmọ ju òru lọ. Àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé sí etí ìgbọ̀yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú Òkè-Ò la fi ìkàlẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Lẹ́yìn ìdánudúró díẹ̀ ráńpẹ́, ìròyìn náà yóò tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà lágbo àwọn amúlùúdùn. Eléré orí ìtàgé Olómìdé Uru ni ó ti ṣe ní àlàyé ìdí abájọ tí òun fi fẹ́ darapọ̀ mọ́ òṣèlú, tó sì ṣe ní àlàyé wípé ó ṣe pàtàkì bí irú àsìkò yìí láti máa jẹ́ kí àwọn ènìyàn mọ ìmọ̀ràn tó dára láti tẹ̀lé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní Olúmídé ni ó ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí, tó sì jẹ́ kó di mímọ̀ wípé ipa tí ìṣèjọba tí kò dára ń kó lára àwọn ará ìlú kò kéré rárá. Ó ní ìdí rèé tí òun fi fẹ́ darapọ̀ mọ́ òṣèlú. Ó ní òun yóò sì wà lára àwọn olóṣèlú tí yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ọjọ́ iwájú tó dára. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọjọ́ orí àwọn olóṣèlú tó ti la ipa rere ní orílẹ̀-èdè yìí, ó yẹ kí àwọn ènìyàn ṣe àkíyèsí rẹ̀ àti àwọn tí wọ́n ń fa orílẹ̀-èdè yìí sẹ́yìn fún àwọn ìran tí ó ń bọ̀ wá. Ẹ rántí wípé ọmọ eléré orí ìtàgé náà Olómìdé ó díje fún ipò ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó ní ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour, èyí tí Desmond Elliot tí ó padà fi ìdí rẹ̀ jálẹ̀. Ìròyìn eré ìdárayá. Àwọn ará ìpínlẹ̀ Nasarawa ni wọ́n ti ń ṣe ìdárò lẹ́yìn ọmọ agbábọ́ọ̀lù kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Habib Aliu tó kú ikú òjijì nígbà tó ń gbá bọ́ọ̀lù
gẹ́gẹ́ bí wọ́n ṣe fìlédè wọ́n sọ wípé ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún Kogi United tó tún jẹ́ balógun fún Heartland FC. Nígbà tí ààwẹ̀ Ramadan di méje ni Habib Aliu ni ó ṣàdédé ṣubú lulẹ̀ lórí pápá tó sì gbabẹ̀ lọ sí ọ̀run alákejì bó ṣe fẹ́ gbá bọ́ọ̀lù sí akẹgbẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀, gẹ́gẹ́ bó ṣe wí, ẹni náà ó jẹ́ kó di mímọ̀ wípé Habib Aliu ó ṣubú lulẹ̀ láì jẹ́ wípé ẹnikẹ́ni fi ara kàn án nígbà tó fẹ́ gbá bọ́ọ̀lù free kick nígbà tí wọ́n ó fi gbé dé ilé ìwòsàn ẹlẹ́kọ̀ọ́rùn ti polówó. Habib Aliu ló jẹ́ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní ìfarajì tí kìí ṣe gba ìgbàkúgbà láàyè nígbà tí ó wà lókè èèpẹ̀ tí àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ náà wọ́n ti ń ṣe ìdárò rẹ̀. Wọ́n ti sí ní ìlànà ẹ̀sìn mùsùlùmí kí Ọlọ́run kó foríjì kó sì tẹ̀ sí afẹ́fẹ́ rere. Kí n tó máa lọ, ó tọ́ yẹ kẹ́ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àwọn olùfẹ̀hónúhàn wọ́n fọ́n sí ojú òpópónà ní ìlú Àbújá lórí ọ̀rọ̀ ìwé òfin àwọn elétò ìdìbò. A tún fi tó yín létí wípé àwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fi páńpẹ́ ọba mú afurasí tí ó wà lára àwọn tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn ní Kogi. Lákòótán, ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka títí ìjọba ìbílẹ̀ Ìwájọwà wọ́n ṣe àbẹ̀wò sí fásitì Funato. Èyí lópin àkójọpọ̀ ìròyìn wa tòní tó ti dé sí etí ìgbọ̀yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú Òkè-Ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Fún àlàyé sí ẹ lè wá lójú òpó ayélujára ẹ tẹ SIP FM Òkè-Ò lórí Facebook, lórí Radio Garden ẹ tẹ SIP 89.1 FM. Gloria Ògúnbọ̀dé ló sa ìròyìn náà jọ lédè Gẹ̀ẹ́sì. Olóṣọjí Àjíbádé ló tọ́jú tọ́mú fún ìròyìn ọ̀hún. Abẹ́rẹ́kiri Adégbìtẹ́ ló ti ń ròyìn. Ẹ kú ìkàlẹ̀ àsìkò àbájá òní. Àtìládà tó wà nínú àwẹ̀ Ramadan yóò jẹ́ ìpín wa o. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa.